أنت للعلماء عز فقل للشيخ محي الدين عزا إلهي أنت للعلماء جاه فقل للشيخ محي الدين جاها إلهي أنت للعلماء ملك فقل للشيخ محي الدين ملكا فقل للشيخ محي الدين ملكا إليك وسيلتي بجميل ظني وبالقرآن منك وبالرسول وبالصديق والفاروق خيري جميع الناس بعد بالبتول وبعدهما بذي نورين مهي ليالي وقيث ذوي المحول وبعدهم بيقضاهم عليا أبي الحسن المحقق للوصول أبي الحسن المحقق للوصول لك الحمد يا ذا الجود والمجد والعلا تباركت تعطي من تشاء وتمنع إلهي وخلاقي وحرزي وموئلي إليك لدى الإعسار واليسر أفزع إلهي ترى حالي وفقري وفاقتي لأوت المناجات الخفية تسمع لأوت المناجات الخفية تسمع صلاة سلاما للنبي محمد أبي القاسم المبعوث من أجل رحمتي كذا الآل والأصحاب والتابعين يا إلهي وربي بالعقيبي وإسمتي إلهي وربي بالعقيبي وإسمتي وأخلص مدحي للنبي محمد وذريتي من النبي محمد وذريتي منها النبي محمد صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن يا رب
مصطفى العدناني فاغفر ذنوبي ثم أصلح شأني صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن سما فوق السماء ونال قربا وخاطب ربه وحظى بعينه صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن يا ربي بالمصطفى العدناني فاغفر ذنوبي ثم أصلح شأني صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. ó ní ọlọ́run pẹ̀lú anabi mustapha àrọ́mọdọ́mọ adnani. ya rabbi bil mustapha adnani faghfir dhunubi ثم أصلح شأني صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. afi anabi sallallahu alayhi wa sallam tawassulu ni wọ́n pè pé a fi ṣe àkàtọ̀ síwájú ọlọ́run gbà tí ó parí ẹ̀ olùfọ́ọ̀kì fèrè dùnú bíi gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ọlọ́run forí rẹ̀ jì mí. faghfir dhunubi thumma aslih sha'ani. ya sheikh. faghfir dhunubi thumma aslih sha'ani صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. adúpẹ́ fún ọlọ́run dúpẹ́ nítorí ìtọ́lọ́run. alhamdulillah. ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ má jọ pé ẹrẹ́ ojú tiẹ̀ lọ. rúk hamdan liman akramana bi ahmada wa zadahu فضلا على من أوجدا وزاده فضلا على من أوجدا. ọba wo la dúpẹ́ fún. bẹ́ẹ̀ tí wí ni kò ní bàjẹ́ fún wa. حمدا لمن أكرمنا بأحمد وزاده فضلا على من أوجد وزاده فضلا على من أوجد. Algazi. Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa. Àmín. Ọba tó ṣe pé kò sí ní tó pọn dandan fún. Ọlọ́run gbọ́dọ̀ máa ṣe báyìí. Ọkọjá yẹ. Kó ṣe àkùdò ní kò túláàsì fọ́lọ́run. Ó ti pa ìmọ̀ye dànù.
àbí tó ti báyìí tí kírun náà tó ń mutí kò kúkú pa ọ́. kò pa ọ́ kò torí ẹ̀ pa ọ́. tọ́lọ̀ bá ń fi bá a ṣe dá a sí sẹ́wà kù ni Náà. àwọn tí ó kù láyé wórówóró ni wọ́n ṣẹ́kù. bẹ́ẹ̀ ni níwọ̀n ni ó ṣẹ́kù láyé. ó kàn sáà fi wálẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ olórí ọ̀fẹ́. bí bá wo tí ń pa irun dànù bẹ́ẹ̀ ni. ó lọ wí jèrè. حمدا لمن أكرمنا بأحمدا. ọ̀rọ̀ kan sì dé nísìnyí ó tí dé mo fẹ́ sọ. bẹ́ẹ̀ ni. ó lọ wí. وزاده فضلا على من أوجدا. jàmá jama. ṣé n fi nǹkan hàn yín náà. kí lẹ́ mà kí la mọ̀. tí àná Ibrahim ṣe tọ́nà fi ní kó lọ pa ọmọ rẹ̀. ó sì máa ṣẹnu yọ ọmọ sẹ́mu yọ. kí lọ gbọ́ rí. kí lọ gbọ́ rí gan. وزاده ṣé wọ́n mà á. sọ ma. فضلا alágbádá náà. على kò sì fẹ́ wọ̀ èmi náà mo ní kó wọ̀. bẹ́ẹ̀ ni. ìgbà tó pa mọ́ra bíi Imam Majidi ni mo kọ́ mọ́ pàtì mọ́ra. bẹ́ẹ̀. mo ní ìwà agbára yóò pa mi gbẹ. wo lọ wí tí. وزاده فضلا على من أوجدا. balẹ̀ kí ni mo ẹ̀múlẹ̀ tiẹ̀. bẹ́ẹ̀ ni. وزاده ìyẹn ṣe fi aṣọ sábà àbí wọ́n sọ ọ́ di alùbáàjì. ìmọ̀mù ni wọ́n ṣe yìí. bẹ́ẹ̀ ni. wọ́n ní. فضلا على من أوجدا. bàbá ọláyíwọlá ike dákùtọ̀ ọba mọ̀ ọ́ tọ́ ma. sọ́kọ́ mọ̀ ọ́ sọ bẹ́ẹ̀. kí ni gan tí àná Ibrahim ṣe tó ṣe. tọ́lọ̀ fi ní kí ni náà. fọwọ́ra rẹ̀ pa ọmọ rẹ̀ kárí. pa ọmọ rẹ kárí. ṣé kí n fà á ya díẹ̀ náà. ẹ gbé ń sọ jama fẹ́ gbọ́. ọ̀bùrúkú obìnrin ò ní sọ wọ́n ní kẹ́ sọ. ọkọ rẹ̀ sì wá ń kọ̀rọ̀ ní nàgà kó lọ wí jèrè. وزاده فضلا على من أوجدا. tẹ́ bá fẹ́ kí n sọ ẹ̀yùn bá nábì lẹ́ẹ̀kan náà. وزاده فضلا على من أوجدا. owó kí mo ní ẹ fún mi kí n tó sọ bẹ́ẹ̀ ni. ẹ̀yùn bá nábì kí n lè bá a sọ. حمدا لمن أكرمنا بأحمدا. àwọn àfáà wa àwọn àfa wa. bàbá wa àfáà àgbà bàbá wa àfa àgbà. bàbá wa aláàjì àgbà alájí àgbà. àdàbí ìyàtún أدبية أبدية من شيخنا تاج الأدب. báwo dáadáa أدبية أبدية ẹ wí dáadáa. من شيخنا تاج الأدب. ẹni wí kí gbọ́. من شيخنا تاج الأدب. wọn náà wí. أدبية أبدية àwọn obìnrin tí wọ́n ti sórí lẹ́yìn tiwọn. من شيخنا تاج الأدب. ìyá kan àbá kan ló bí ẹ bá. أدبية أبدية èyí lẹ gbọ́n èyí kan wúra jùlọ ní. من شيخنا تاج الأدب. wọ́n jẹ káàkiri àdúgbò tiẹ̀ ni. àjẹ lójú. bẹ́ẹ̀ ni. أدبية أبدية Salman من شيخنا تاج الأدب. Salman min ali nabi. أدبية أبدية ìtàlẹ̀ ìyá rẹ̀ la wà ẹ́. من شيخنا تاج الأدب. bàbá wa aláàjì àgbà. bàbá wa alájí àgbà. ọlọ́run bá kẹ́ bàbá sí. bá a kẹ́ bàbá sí. آمين. ìgbà tẹ́ sàmì mi ò ní sọnù.
لا تنسى أصلك يا فتى bó lọ wí. علما إلى من تنتسب قل أنه يا ابن لا تخاف bẹ́ẹ̀ni. للحاضر والمغترب شيخ الأبي الألمعي أصل الأصول بلا ريب بركاته أمت جميع على أرض من كل الحسب. baba Lágége. Balagége. rahimahullahu rahmatan wasi'a. Àmín. دوما به نتفاخر. baba wa baba Lágbàjì. Baba Lágbàjì. àtàwọn àfa ńláńlá. Àwọn àfa ńláńlá. kódà lórí àwọn tí wọ́n kọ́ wọn. Bẹ́ẹ̀. bó lọ wí. بين الأعاجم والعرب. àwọn fi ń súnfí. Àwọn àfẹ́ Súfí. lọ́nba kẹ́ ogun wọn. فخري بعلم يا مصدرا. àwọn àfa akọ́mọ ń kẹ́ akọ́mọ lẹ́sìn. Akọ́mọlẹ́sìn. akọ́mọ níwà. Níwà. bá a kẹ́ ogun wọn tí wọ́n ti lọ. بشرى يا ذا خير الطلاب. lórí àwọn tí wọ́n bí wa. àwọn ẹni rè. Àwọn ẹni rí. bó lọ wí ọmọ mi. أدبية أبدية. tí mo béèrè ẹ̀ tí ì dáhùn. Ẹ ti dá bàbá lóhùn. kí ló fà á. Kí ni bẹ́ẹ̀ ṣe ń wo ọlọ́run tẹ́ ẹ rí. tẹ́ ń wọ Ọlọ́run yẹn? tẹ́ bá rí kó da wàhálà sẹ́nìkan lágbàdá kíní kan ló ṣe. Kíní kan ló ṣe. ọlọ́run Ìsàdédé chẹ́ẹ̀kì yẹn. àwọn wá ń dà wọ́n ní ọlọ́run ò péra rẹ Péra rẹ̀. ọ̀fara pani. Bẹ́ẹ̀ ni. àdánwò ń bẹ ẹ̀san ń bẹ. Ẹ̀san ń bẹ. Náà. anabi Ibrahim Ànábì عليه Ibrahim. الصلاة والسلام. ó fẹ́ràn ọlọ́run tí ò sẹ́kù. Tí ò sẹ́kù. jama Náà. tí ì bá fẹ́ ìyá máa ta rẹ̀ ká àgbákò. Bẹ́ẹ̀ ni. ó wá jí láàárọ̀ bọ́ sókòtò ó fi nu mọ́tò. Ẹ̀. àgbákò rẹ̀ nù. Àbí. yín Ẹ̀. bó ṣe kí ni yóò wá yọjú wo lókè Yóò yọjú wo. ọkùnrin yọjú bó lọ wí jèrè. من شيخنا تاج الأدب. authority أدبية أبدية. ẹ má jẹ́ kó kábíyèsí ọlọ́dún pẹ̀kún nù. Kábíyèsí. من شيخنا تاج الأدب. mo sọ fún ọ sọ Bẹ́ẹ̀. fún yìí lẹ́ẹ̀ pé kẹ́kẹ́ pààrọ̀ pákó yìí o Ẹ̀. mo sọ fún ọ ní Àlàmísì tó lọ. Bẹ́ẹ̀ ni. أدبية أبدية. lẹ́nìkan bá ṣe tí ò dáa sọ́lọ́ Sọ́lọ́run. anabi Ibrahim kan ní ọlọ́run bá ń parẹ́ Ọlọ́run bá ń parẹ́. ó ní ọlọ́run ó kọ̀ ètò ń sì parẹ́ Ó sì parẹ́. ẹnìkejì tó ṣẹ̀ Ó tún ṣẹ̀. ó tún fún ọ̀rẹ́ sọ́à òun náà tún parẹ́ Ó tún parẹ́. ẹnìkẹta ṣẹ̀ Ó ṣẹ̀. ó tún parẹ́ Ó tún parẹ́. Èèyàn mélòó ni wọ́n? ọlọ́run lọ́ọ̀ jẹ́ ìròyìn mi pé mo níwà Pé mo níwà. wọ́n sì ń bẹ̀ mí kí n pa ayé rẹ̀ sì ń parẹ́ Ah, sọ fẹ́ ń pa ayé rẹ̀ tán ni ọbẹ̀ kí n pa irun tán. ẹ̀ sọ pọ́lọ̀ ń tóbi Allah. Allahu akbar. àbí ẹ̀rọ lọ́n Ẹ̀rọ lọ́n báyìí. ọlọ́ni bí ṣe rí kéèyàn máa kú Kéèyàn máa kú. lọ mọ́bẹ Mọ́bẹ. pa ọmọ rẹ̀ kọ́ rí Ọya ọmọ tiẹ̀ náà pa. lọ́ni kí n máa pa ọgbẹ́ ẹrú mi tí ń pa wọ́n tí ń pa wọ́n Kí n pa wọ́n. tí ẹ̀ pa kánú tiẹ̀ Pàkánù tiẹ̀ náà kárì. Kọ́mọ bí ti rí la. kọ́mọ bíi ti rí Kọ́mọ bí ti rí. bí ba ṣe pé wọ́n náà níkà Ah, èyí sì ọ̀fàtẹ̀lá fún Fátìlá fún. tọ́ ń sì ọ̀fun ní kónkó dùbúlẹ̀ Ah, èyí sì ọ̀sàbalẹ̀ Sábàlẹ̀. dákun sọ́mọ tiẹ̀ ò sẹ̀yìn Àbí ìwà àgbákò tó ń bẹ lójú agbo yìí tọ́ ń bẹ lójú aago. ọmọ ọlọ́mọ lọ lè fi sẹ́só Ah, ǹjẹ́bọ̀ tí ń dọmọ ọlọ́mọ láàmú sọ́mọ rẹ̀ ò sẹ̀ Tí ó sẹ̀. kí ló dé tí wọn ò fi ọmọ rẹ̀ pa ọ́ lẹ́kùn Alákàábáyà. ọlẹ́nìkan bú ọ lọ fi pa sọ́mọ rẹ̀ ò bú yẹn Ṣé ò búyàn?
kó lọ wí jèrè. adabiyatun abadiyatun. kí ni wọ́n fi ń pè ọ̀bẹ ní sikin. náà ọ̀bẹ. ọ̀bẹ. kí ló ti ń sọ bá. náà èyàn àfa ńláńlá mo bí í kí ló dé tí ọ̀bẹ ń jẹ́ sikin. tí ń jẹ́ sikin. ẹ bọ́ náà ẹ dá mi ló. àdá bàbá lónìí. sakina sakina. ìfarabalẹ̀. ìfarabalẹ̀. ọ̀bẹ ọ̀bẹ. gbogbo harakati wa máa lọ máa bọ̀ tí wọ́n ti fi gún yàn ara rẹ̀ ó sì balẹ̀. yóò balẹ̀. ntí finilára balẹ̀ ní jẹ́ ọ̀bẹ. ní jẹ́ ọ̀bẹ. lọ́fíìsì ní sikin bó lọ wí jèrè. adabiyatun abadiyatun min shaykhina tajil adab. ọ̀bẹ afinilára balẹ̀. wọ́n ti dun nísìnyí ó nà gbanaja bẹ́ẹ̀ ni ó parí sẹ́nu. tí wọ́n fi ń pè bẹ́ẹ̀ nù. bẹ́ẹ̀. adabiyatun abadiyatun. bàbá kábíyèsí ọlọ́fà. bàbá ọlọ́fà. ọlọ́run jẹ́ bàbá ọmọ ọbẹ̀ dáadáa. min shaykhina tajil adab. bàbá àgbà chief esa. bàbá wa esa. gbogbo òjòyè ọlọ́run jẹ́ ọmọ ọbẹ̀ dáadáa. adabiyatun abadiyatun. kí ló tọ́ sàmì. min shaykhina tajil adab. chief bàbá jírò àmírù wa àmírù wa. tí wọ́n ń power program wa yìí bẹ́ẹ̀ bá ń gbọ́ káàkiri ayé wọn ni wọ́n ń sanwó ẹ̀. àwọn náà ń sanwó ẹ̀. ọlọ́mọdé wọn dolo sí. adabiyatun. tani ń jẹ́ bẹ́ẹ̀ alhaji misbahudeen náà ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. lani primbest wọ́n ti lóòdù owó sórí kinní wọn bẹ́ẹ̀ni. ẹ máa gbé bá a lọ́wọ́ àṣì mẹ́wàá lójúmọ́ lójúmọ́. àwọn náà sanwó gbogbo ẹ̀. àná san. abadiyatun. ọlọ́mọdé wọn dolo sí. min shaykhina tajil adab. ọ̀rọ̀ tá à ń bá bọ̀ lánàá tá ń bá bọ̀ lánàá. ọ̀rọ̀ kátúbà kàtúbà. kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀. kọ́ ronú kìwàdà ronúpìwàdà. mọ̀bùrú náà ọlọ́run fẹ́ ká ronú kìwàdà ó fẹ́ ká ronú. ó wá mú un tí ó jẹ́ àronú kìwàdà wá ọmọ wa. kò sí tó kápá ẹ̀dá bí ebi. bí ebi. náà. ẹ bá rí mi lọ́sàn-án yẹn ẹ̀rọ kan wo mi ń gini. Allah. bó o lọ wí. a'udhu billahi minash shaitanir rajim. iye ní fìlà gọ̀ǹgọ̀ ẹ. bẹ́ẹ̀ni. ẹnìkan á fún ó ní mọ̀ gbọ́n tó ń sọ ó sì bínú lẹ fóònù mọ́ ẹ. etí rẹ ti di pẹ̀lú àwẹ̀ ni. bismillahir rahmanir rahim. èmi fẹ́ kí ọ̀rẹ́ ìmọ̀ burúkú náà èmi fẹ́ kí ọ̀rẹ́ ìmọ̀ burúkú. bẹ́ẹ̀ni. igi bàbá kínni ìyàwó rẹ kú sẹ́ ẹ kú sùúrù. yóò wá sùn báyìí apá ọ̀nà lọ́tẹ̀ sí lọ́tẹ̀ kí ìmọ̀ burúkú rẹ ni. a ní o. iṣẹ́ àwẹ̀. amọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ni. wa inni laghaffarun liman taba. nígbà mo mú wá lánàá tó le kókókó tó le koko. ọlọ́run wa mú dùnú wá lálẹ́. wa inni laghaffarun liman taba. ọlọ́run ní èmi ọlọ́run èmi ọlọ́run. bí mo ṣe tó mo fi búra. mo fi búra. laghaffarun liman taba. ẹni bá túwọ́ níbi ẹ̀ṣẹ̀ nínú yín tó tú wọ́n bí ẹsẹ̀. bẹ́sẹ̀ náà ṣe wò ó lè tó tí o bá ti ṣẹbọ tí o bá tó ìṣẹbọ ní tó lòun ò ṣe tó mọ́ lòun ò ṣe mọ́. mo forí jì. mo forí jì. wa inni laghaffarun liman taba. máa sọ lọ́kàn rẹ bọ́ ṣe mọ́ bọ́ ṣe mọ́. èmi lọ́ọ́ ṣe mọ́ o lè tọ́ ọjà tó. ó tó. ó tó. ọba débi pé adìẹ aládìẹ lọ bẹ̀rẹ̀ sàárì. bẹ́ẹ̀ni. ìyá tóbi mi fẹ́ràn kan máa sinran njẹ́ ọmọ ti stop ẹ̀ pé òun gbọ́dọ̀ dánwò mọ́ dábàá gbé ẹran máa mi ó bá débi 4:30 ní máa ń gbọ́ tá mẹ́ràn mi mu ni ta ni ń sọ̀rọ̀ kì í sọ ọmọ ní ẹgbẹ́ ẹran wọn ò sì sùn mọ́júmọ́ ẹ wá wo ẹ̀yin tẹ̀ ń fa di aládìẹ jẹ sàárì
bẹ́ẹ̀ ṣe ń rẹ́rìn lẹ́kún tẹ̀lé yín ká. ní tẹ̀lé yín ká. ó wá rọrùn o bọ́ọ̀ ti jáde kó ti pọ́ ọmọ rẹ lọ lónìí wọn jẹ. bẹ́ẹ̀ ni. sọpọ̀ ṣèmọ́ lálẹ́ yìí. sọpọ̀ ṣèmọ́. kí ni. kí ni. kọ́ máa promise ẹ̀wọ̀n yẹn kọ́ máa fẹ́ẹ̀lì wọn. fẹ́ẹ̀lì wọn. sẹ́yìn gbẹ̀yìn ṣe wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni. ọkùnrin ló tọ́ jáde pólì. ó wáyé ọ ní ògbéǹbó. ó tó náà tí wọ́n fi iléèwé tí ò lọ́n kéke. yóò sàn ń ṣó ṣébi à ń ṣe wí nù. ṣébi à ń ṣe wí nù. ó sì rí bẹ́ẹ̀ kọ́ tó fẹ́ dọ́ọ̀dọ̀. ń fẹ́ dọ́ọ̀dọ̀. ìyẹn ṣe kó owó mi kó bá ń kà tiẹ̀ bàjẹ́. bá ń kà èló ló jẹ́. èló ló jẹ́ bá ń kà. bá ń kà bá ń dá lọ́wọ́ mẹ́wàá mẹ́wàá. wá bá a dá obìnrin tó gbọ́n jùlọ. bẹ́ẹ̀ ó yá a dá ní 50-50 yóò yọ márùn-ún lórí ẹ̀. àbí wèrè tí ò gbọ́n tó bá lọ rẹ́lé àbó lọ kangi pátásìkò tí ó sì wọ́n lóbìnrin yóò gbowó ṣẹ́ tó ṣe nù. yóò gbàánu. àná bá ń kó fún màìdíà. bá ń yọwọ́ ọ̀pọ̀. díẹ̀ rẹ̀ nù abẹ́ni tí ó jẹ́ ọ parun. yọ̀yí ti fi gbọ̀ kadà lásán wá. ọ̀dìpọ̀ ọ̀gbọ́n bẹ́ẹ̀ ọ̀wọ́n ń ṣe wàhálà ká yóò wá dájọ́ obìnrin ló dájọ́ sí lọ. obìnrin ló dá sí lọ. jẹ̀mọ́ tí ń sì ti wá gbọ́n jùlọ ó lẹ́yìn ìhun bá ń fọ́ ọ. bá ń fọ́ ọ. ọ ti fọ́ ọ àjọ rẹ ti lọ kí wàá sí ọmọ ẹ̀yà bá ọ lọ ń fọ́ ọ. ọ ti fọ́ ọ. ó wá yọrí ọlọ́mọdé atẹ́nijọ́ ọdún. àmín. wàá ra sọ mi tẹ̀mí ti gbọ́dọ̀. jọ̀wọ́ ń kọ́ ó ló ń dájọ́ sọ́wọ́ lágbájá dáàdì mi sì kọ̀yàn jẹ nsọ́nbẹ́ làbá tẹ̀lé àsọ́jú ó tì àwálé ni ìyẹn bá ọmọ ẹbí tó dájọ́ ní àbófowó rajà alájí wa ni ń gbọ́ ní orí rẹ̀ ò pé lọ́wọ́ já tẹ̀lé o. wà ní laghafarun liman taba. òun náà ń gbọ́n tí ń sọ yìí. ń gbọ́. ó bẹ̀rẹ̀ bí kékeré wọn tán. hádìsà tí ò lè tán ni. wa amana wa amila salihan. ẹ tí wọ́n bẹ ní náà. ọlọ́ọ̀sẹ̀ máa kí lọ́ọ́ ṣe ọ̀tọ̀ sẹ́lẹ̀ ọjọ́ ọmọ orogún rẹ̀ ó kọjá. ọjọ́ kọjá. lọ́ka ẹsẹ̀ orí ibùkún. lọ́ka kò. bọ́ọ̀ bá kakọ ti fàlà ọmọ rẹ̀ náà ní kọjá bẹ́ẹ̀. òun náà ní kọjá bẹ́ẹ̀. ìyẹn máa ń ronú ni pé ẹ̀ṣẹ̀ yìí pọ̀ mọ́júbà. ọlọ́run lémi ọlọ́run. laghafarun liman taba. gbogbo ẹni tó bá ti ronú pé n ò ṣẹ̀ mọ́. ọlọ́run níbi tó ṣẹ̀ mọ́ náà ni mo ti bẹ̀rẹ̀ sí ní yọ́nú sí. ni mo ti bẹ̀rẹ̀ sí yọ́nú sí. ẹ sọ pé ọlọ́run tóbi. Allahu akbar. ẹ wọ ọlọ́run fa. ẹ wọ ọlọ́run. mo ti yọ́nú sí báyìí. ti yọ́nú báwọn. dákun sọ pé ọ̀sẹ̀ mọ́. ọ̀sẹ̀ mọ́. ṣé ẹ fọ́ ti sí ọ ni. bá a ti sinú lálẹ́ ọtún ti mú. ọtún ti mú. lọ́fíìn ṣe bókìbòkì ní wàásì. bẹ́ẹ̀ ni. ìwọ kọ́ wá. orí olórí lọ gbé wá. bẹ́ẹ̀ ni. ọpọlọ ti dí. ó ti lódù ẹ̀. ó lódù ara ẹ̀. bẹ́ẹ̀. wa amana. ẹnìkejì tí ń forí jìn. tí ń forí jìn. ẹni tó gbà mí gbọ́ pé kò sí tí ń lè ṣe. náà. ẹ lọ gbà ó. ẹ lọ gbà. nǹkan ò sí orí lójú ọmọ ẹ̀yọ́. bẹ́ẹ̀ ni. jẹ́mẹ́ẹ̀ni náà. náà. ìkànnì àwọn ọ̀rẹ́ wa. náà. ó àti ẹ̀wé ẹ̀jọ́ sùn ni. wọ́n jọ sùn. wọ́n jọ sùn báyìí. yóò sì dàárọ̀ obìnrin pé à dáàdi wa ti pèrò wà bàtí ò jí mi oorun kú jẹ́njí. àsọkù ló sùn tì. kò rẹ́ kò sì kan tí wọ́n jọ sùn. wọ́n sì jà wọ́n ta. wọ́n ò jà. irú òsì orí ni òjò bẹ̀rù Ọlọ́run. òjò bẹ̀rù Ọlọ́run. kí ló bàjẹ́ láyé rẹ̀ rí. gbogbo ọtí ń sòsì náà náà kú fi páàsì ọ. wọ́n sá mú un jẹ ni. máa mú un jẹ. ìjọ tó bá yòrò orú ẹ̀ bá agbára rẹ̀ ò ní kà mọ́.
ẹ lọ nígbàgbọ́ sí Ọlọ́run ẹni sí ọba tá a gbọ́dọ̀ gbà pé kíní kan ní òde sí Allah o lè dojú ayé dé lónìí bẹ́ẹ̀ ta ló fún un láyé ta ló fún un. وعمل صالحا ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta tí ń forí di Ọlọ́run ní sọ̀rọ̀ o Ọlọ́run ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ tó bá ṣiṣẹ́ dáadáa tó ṣiṣẹ́ dáadáa tó fi dáadáa pa àṣìṣe rẹ̀ tó fi parẹ́. ọ̀dà mi ló ń dáadáa Náà. ọtí èèyàn mọ̀jẹ̀lẹ̀ oṣù pàápàá padà kàbùn ní nǹkan kó rẹ́rìn kó rẹ́rìn. tó bá yẹ sunkún sún ọ sunkún láàárọ̀ ọjọ́ kejì. Allah. وعمل صالحا ẹ máa try ẹ máa try. kẹ́ máa ṣe dáadáa sáà tẹ́ ẹ bá ti bà nínú jẹ́ Náà. bó o lọ wí. وعمل صالحا وعمل صالحا وعمل صالحا ثم اهتدى ẹ̀yin àfa وعمل صالحا ثم اهتدى lárúbáwá ìwọ náà sọ bẹ́ẹ̀. عمل صالحا ثم اهتدى ẹ gbà lẹ́nu rẹ̀. وعمل صالحا àfa máa ń sọ̀rọ̀ náà. ثم اهتدى Ọlọ́run tí ń tún forí jìn tí forí jìn. olè tó fira rẹ̀ mọ̀nà tó bọ́ sọ́nà tó kú lọ́nà àánú tó kú tó lọ́nà. má tada ẹ kú lọ́nà àánú kò mẹ́. ẹ kú lọ́nà àánú. وعمل صالحا ثم اهتدى jẹ̀mọ́ jama ọmọ náà ọmọ náà kí lọkọ rẹ ṣe fún ọ tó fi fasọ rẹ ya tó fa aláṣọ ya. ó wá kọ́dọ́kùn ṣòkòtò náà. ọkọ pé ẹni ó fi mí lẹ̀ ẹni ó fi mí lẹ̀. wọ́n ló fokùn lẹ̀ àmọ́ kò fokùn gángan lẹ̀ ó ti bù yín másọ. وعمل صالحا ثم اهتدى n tí ò ṣe é gbọ́. وعمل صالحا ثم اهتدى alikazi ọlọ́run jẹ́ máa bẹ dáadáa. kílódé sọ̀rọ̀ ẹni ó jù mí lẹ̀. wọ́n ló ti jù ọ́ lẹ̀ ó ní kí ni wọ́n náwó pé ẹ rí ẹni ó jù mí lẹ̀. وعمل صالحا ثم اهتدى gbogbo ẹ̀yọ́ obìnrin ẹni náà náà. bẹ́ẹ̀ ti fẹ́ kọ́ ọmọ yín orí ilé ọkọ ní ẹsẹ̀ sọ́kọ yín ó ní ẹ ṣe sọ́kọ yín. torí pé kí ni olùkọ́ ni olùkọ́ ni. kò dìgbà tó bá ní kọ́ ọmọ rẹ̀ ó ya wèrè bẹ́ẹ̀ni. nítorí máa ń ṣe ní òwú ọmọ rẹ̀ ṣe ní òwú ṣe. ọ̀kúnlẹ̀ gbóúnjẹ fún bàbá rẹ̀ ọ̀kúnlẹ̀ gbójú. ọ̀kí káàárọ̀ rí kíkàárọ̀. ó wá délé ọkọ wọn ní sùnú jọ ta ni ó jọ ta ni ó jọ. ìyá tó pọ́n tó lóyún rẹ̀ ìsùnú jọ ni bẹ́ẹ̀ni ẹnu dúdúdú ìwà yẹ́ ló mú. dúdúdú وعمل صالحا ẹ̀yin náà lọ́mọ náà ẹ lọ́ọ́ mọ̀ náà. Ramadan díẹ̀ tún wálé wálé. ilé àlèlẹ́ ti ń jẹun bẹ́ẹ̀ni. ìyàwó tiẹ̀ rò pé yóò kó wálé àwẹ̀ dé ó fẹ́ sórí ibú yányán níta bẹ́ẹ̀ni. ìyàwó yín mú kọ ọlọ́bọ̀ọ̀rọ̀ ẹ̀kọ́ tí ò lákà tí ò ní máímáí tí ò ní nǹkan kan. wọ́n sì ń họ́dà fẹ́ já bẹ́ẹ̀ni. tí ń yooru lọ́ ń yorú lẹ́nu. ìwọ àtàlè ń tàn ọ́ ni bí tiẹ̀ bá ti bàjẹ́ ní odò yóò lọ. ṣé wọn làkọ́kọ́ tó kọ́ sórí ibú lábẹ́ rẹ ni ìwọ tó ti tọmọ ọgbọ̀n wọn ń dádì rẹ irọ́ ní pa yóò bá tiẹ̀ jẹ́ ń tàn ni. kí ni ń jẹ́ lọ́ọ̀fù tẹ́yìn mọ́ rárá o. ṣé ìwèrè tẹ̀ ń sàn dáàbò lọ́ọ̀fù gan òwúlò láyé mọ́ bẹ́ẹ̀ni. wèrè gan ti ń sọ bẹ́ẹ̀ni. wọ́n máa ya wọn bí ajá bíngò bẹ́ẹ̀ni. وإني لغفار لمن تاب dẹ́sẹ̀ríkì وآمن kápẹ́ ní ká sọ I love you ni bẹ́ẹ̀ni. bàbá yàtí kí n bọ̀ yìí ni àwọn náà ni. وعمل صالحا subhanaka rabbil izzati الله عما يصفون بصفتي وأتم الله جلاله الله الله
الله جل Ètò جلاله àga wọn. سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله الله 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 جل جلاله Ewì jákè. حمدا لحي دائمي شكرا لرب الأوادي صلوا شفيع جميعكم خير المخلوق محمد سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله الله 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 جل جلاله سبحانك رب العزة Èjì ọ̀kàrẹ̀. أما يصفون بصفتي وأتم الله Ìwọ nìkan ló gba جلاله àpò kínní. الله 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 جل جلاله وإني لغفار لمن تاب Mo kí bàbá Sheikh Najimuddin Usman Yasin. وآمن bàbá kí The pride of Islam. وعمل صالحا Ẹ kú ẹ̀yàn àwọn òbí yín. ثم اهتدى Ọ̀dọ́ wọn làwọn láàárọ̀ ìmọ̀sán. bẹ́ẹ̀ ni Ìkúlẹ̀. Tí wọ́n rántí àwọn òbí wọn tó bí wọn. tọ́pìyàn Gbogbo ọmọ tí ìbá rántí òbí ẹ̀ Tí ìrántí- ní ọkùnrin ẹ̀mú ní ọjọ́kọ ni. bẹ́ẹ̀ Àfa lè kí ó dà kó wá kàn sí ẹ̀. Bó o lọ wí. وإني لغفار لمن تاب Ẹ kọ́ àpò èèyàn. وآمن Mò ń kà á bọ̀. bàbá ń kábọ̀ Mọ́rùn pọ́lọ́ òun ò lè forí jì ọ́. Àmọ́ tètè tí ó bá kídájọ́ lọ́hùn ó tó dé. وعمل صالحا Ẹ lọ tí ó bá. ثم اهتدى Ọlọ́run lé mi. Mo kọjá kí n má lè forí jìyàn lọ. bẹ́ẹ̀ ni Ṣùgbọ́n ọmọ ẹ̀pọ̀ ọ̀sẹ̀ làkọ́kọ́ o. ọmọ àpọ̀ ọ̀sẹ̀ Ọ wà wá àforíjì. ọwọ́ àforíjì Kódà tó o bá lágbára Náà. lọ bẹ́ẹ̀ ni tó o ṣàbúrú fún rí pé adìẹ yín tẹ̀ ń wá lọ́dún báyìí. lọ́dún Èmi báyìí. mo mú. èmi mo mú وإني لغفار لمن تاب aṣọ yín tẹ̀ ń wá èmi mo jí i ká وآمن Gbogbo ẹ̀dá tí o bá lè túnú àṣírí ara rẹ̀ Ọlọ́run ó tún jọ́ ní kìyàmọ̀. وعمل صالحا ثم اهتدى Ẹgbẹ́ lẹ́nu ẹ̀ ní. وعمل صالحا ثم اهتدى Ó ti di sí àwọn baba yín ó ti kú olùtọ́ mẹ́kèké báyìí. bẹ́ẹ̀ ni Ọlọ́run ní ẹni náà ẹni náà bó lọ tún lọ padà. وإني لغفار لمن تاب Bẹ́ẹ̀ ṣe ń wo kí sọmọ rírọ̀ o. وآمن Ẹ wá ga fún bẹ́ẹ̀ náà. وعمل صالحا ثم اهتدى Ẹ̀wí dáadáa jẹ̀mọ́. وعمل صالحا ثم اهتدى Ẹ ti ń gbọ́ mi kó ní Allahu Akbar o. الله Allahu Akbar Ọ tún wá ní ìgbàgbọ́ sọ́lọ̀. wọ́n nígbàgbọ́ sọ́lọ́hún Oní ń ṣe gbogbo nǹkan. oníṣe gbogbo nǹkan Bẹ́ẹ̀mi rẹ̀ ò bá ti takò ẹni tó ga. tí ò takò Tọ́ ronú òdì. tọ̀rọ̀ Ń forí ẹsẹ̀ rẹ̀ jẹ́ ọ. ń forí ẹsẹ̀ rẹ̀ jìn ọ́ وعمل صالحا Tí wọ́n try máa ṣe dáadáa. máa ṣe dáadáa Ọ ti gbègbè jù. ìpè pọ̀ lórí ẹ̀ jù Ah! ẹnìkan ò sí ọ́ ìpè ló pọ̀ Ìpè ló pọ̀. Bíjọ́ tí wọ́n pa Múrítàlá. bẹ́ẹ̀ ni Tí kan ní olórin ní ikú aráyé dórí ẹ̀. Ìpè Ìjẹ̀bú dórí ẹ̀ òdì ń kà. Ó wọ̀n fún un. ó mú ọ fún Ẹ̀yin ọ̀dọ́ kárí yín ti gbègbè. ìpè pọ̀ Because ẹ̀ lè mẹ́ni tẹ́ ẹ sẹ̀ mọ́. bẹ́ẹ̀ lè màmá mọ́ 9:30 lóru arúgbó mi ti sùn. bẹ́ẹ̀ ni Ọwọ́ lọ yin báńgà lójú wíńdò rẹ̀. ọlọ́yin Báyà rẹ̀ ṣe dáhùn. bó ṣe jáun Tó bá kọ̀dà tọ́ ní fọkànbalẹ̀ ọ̀rí tí ó jẹ́ ọ̀láyà. Sọ ọmọ yìí báńgà tó ti yìn níwọ̀ tó ọ̀nà róńbì.
ẹ̀yìn báńgà fa ẹ̀yìn lẹ́yìn mẹ́gíríbì tí ìmáàmù fọ wíńdò ológun dé. وعمل صالحا ثم اهتدى وعمل صالحا ثم اهتدى. bàbá sheikh Najimudeen n tẹ̀yàn fojú di ní òmùwọ̀n ẹni bíi kíni ẹnìkan ó kú àwọn wá sí sàárè rẹ̀ wá sẹ́nà ìkírun ìgbàwẹ̀ ọlọ́run kí ló ṣe àwọn afa wa kó ti ọlọ́run àwọn àwọn wádìí ẹsẹ̀ ẹ̀ mọ́ tó ṣe wọn àtọ̀rẹ́ rẹ̀ jọ lóko wọn wá rògbò tó wá gbọ́ sẹ́yìn igi ọ̀rẹ́ òrì kẹ́ni yíyà àyà ọ̀rẹ́ já olùlàsẹ̀kọ̀ ọ̀dàlà ó sọ ọ́ dọ̀mọ́ náà. وعمل صالحا. because ibi tó ti bá ọ̀rẹ́ nígbà náà ó fẹ́ lè kú. ثم اهتدى. èyí máa ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ ni. وعمل صالحا. bàbá àfojúdi ní máa bí ọlọ́run nínú. wọ́n tún ṣe ẹnìkan bẹ́ẹ̀ tí sàárè pọ̀. Hẹ́mi lẹ́sẹ̀ rẹ̀ òun àti ìyá rẹ̀ lóko òun wà lọ sẹ́gi lórí òkè ó wà fẹsẹ̀ kọ eku wá dà sí ìyá rẹ̀ náà ọmọ àwọn òkè pé ó sì pọ́n yẹ̀pẹ̀ sí mi lójú èyí tó fi ní ẹ dákun ó ní sọ bá jọ ń sẹ́gi ní ọlọ́lásẹ̀ kọ́ da yẹ̀pẹ̀ sí ìyá rẹ̀ náà sàárè ò kọ́ kò bú kò náà o ẹ̀yin ọmọ gẹ́gẹ́ náà yá yín. nígbà tí bẹ̀rẹ̀ àwẹ̀ ọtí ìró ògì ọ̀dáná sínú dìsí wọ́n sì ń jẹun ìyá rẹ̀ fẹ́ wó orí gbóúnjẹ fún ọ ń jẹun ọ̀wá ń gbọ́n arákábì náà wẹ́dà ara pẹ̀pẹ̀pẹ̀ lọ ń lọ bí ìjà ara rẹ̀ fẹ́ balẹ̀ wọ́n kó palliative ẹ̀ tán. ìtafẹ́ lé ọ wálé. وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى. ẹ̀yin ò mọ̀ pé lára òbí lèyìn ó ti jèrè. ẹ̀sán náà kọ́ bí yín ó ṣàdúrà fún yín. ẹ̀sán náà rẹ̀ pa. ǹjọ́ tí ń sìn ọ́ lọlé ọkọ wa kúnlẹ̀ ìyá rẹ̀ gbé sá máa lọ ó kàn tí ó lọ ni máa lọ ọ́ bá tiẹ̀ lọ. ọ́ pàdé tiẹ̀. bàbá bí ọmọ tí ń mutí gbàgbà kọ́ tí ń mutí tààrà yàrá wa máa lélẹ̀ yìí ò dáa èyí ò dáa bá dijọ́ ló bá lo ọkọ̀ ọtí bí lọ ẹ̀gbọ́n níjẹ́ tútù bá lónìí ló bá dókọ̀ ọtí ó yó kánrin wọ́n ń bọ̀ alẹ́ ẹjọ́ kí lẹ̀ ń fọtí pé tẹ bá bí ẹ tí máa mú dáadáa wọ́n èso rire sọtí ni wọ́n mú ni kí ló fẹ́ dá ló farid kọ́ ni ẹ tẹ̀lé o. وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى. ló bá tòdì ọtí dé ìyá rẹ̀ bá sílẹ̀kùn ìyàwó ò dá lóhùn ṣe tájú dì وإني Sheikh Misbahuddin لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى. ẹni bá yóò bá nàbí ọlọ́mọ jẹ́ ó ṣòfò. sallallahu alayhi wa sallam. ọ̀yọ́bá nàbí lọ náwó sí. sallallahu alayhi wa sallam. ìyàwó wa sílẹ̀kùn ẹ gbọ́. ìyá rẹ̀ ló wá sílẹ̀kùn. ajidáwò. abiyamọ. ó wà ní kẹlẹ̀kùn látàárọ̀ ó kàn fọ́ ìyá rẹ̀ létí ni. fọ́ ìyá létí. bó ṣe gbá lójú ojú rẹ̀ sì fọ́. ó fọ́. eyín rẹ̀ bá kán. eyín kán. ìyá wa daṣọ bẹnu pẹ̀lú ẹ̀jẹ̀. pẹ̀lú ẹ̀jẹ̀. ṣùgbọ́n tí lọ mú tọ́ tàyàwó rẹ̀ pa. oyún oṣù mẹ́fà wálẹ̀. ó wálẹ̀. sẹ́rí mi ìbídò ni. sẹ́rí mi ìbídò ni. owó tí wọ́n fi kó ẹ̀jẹ̀ ọ̀ọ́rì. agídí lọ ní ọ̀wáyé wá sórí rẹ̀. ọ̀fìtì ẹ̀ kó bọ́mọ ọlọ́mọ. kí lọ fọmọ ọlọ́mọ tọ̀ nínú.
tí wọ́n ti pín àná òfarabalẹ̀ sọ yẹ kí irú yín níyàwó ni àbí tẹ̀ ní sẹ́lẹ̀wọ̀ ẹ̀ nípa ẹ̀ ń sòsì orí àfi ká máa lu obìnrin bàbá ìyẹn sì lè máa lu obìnrin ìyá sì lè máa lù ú. mo lọ kẹ́dé ìwọ náà ẹni tí ó tọ́jú rẹ̀ pé akọlọ ìṣe sọrí tójú rẹ̀ rí ní. yóò rí èrè kíákíá lẹ fẹ́ jẹ ó tiẹ̀ wá tó ní ìsìn tí mo ti fi ń lóyún kékèké ni bí ìyá jẹun náà yìí. وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى. dákun ọ̀rí pọ̀ ọgọ̀ Hollandia tí ẹ bó yẹn lóde ló wá fi tàn ọ́ oníkìrì ń pè ní Hollandia ní ọ̀rí pọ̀ ọ̀làjú kò wá tiẹ̀ mọ́ bí ẹ ti significa gan. وعمل صالحا nífẹ̀ẹ́ yín jápá ní. ثم اهتدى. àwọn ní ìsọlọ́dẹ̀ tó fún ọ lóyún ó wá dẹ̀ tó de bọ́tìnì òkè sísàlẹ̀ tó múra bí ìwé rẹ̀ wọ́n ní sẹ́ni náà ni bọ́ọ̀sì fáyìn tó sẹ́ni ó kí ọmọ lẹ́nu big shame on you. وعمل صالحا ثم اهتدى. ọ̀rí pa àgbọ̀pọ̀ àdògán kò sí kí tí wọn ò lè tó sí ọ. وعمل صالحا bọ́ọ̀lù ọ̀wí jèrè. ثم اهتدى. bàbá ló bá di àárọ̀ ó dàárọ̀ yóò lọ kí ìyá rẹ báyìí ó bẹ̀ lọ kí ìyá ló kẹ́ ẹ̀jẹ̀ ló bójú ìyá rẹ tó ti fọ́. ó ní ta ń ṣe yìí máa ó ní wà ní. ìwọ náà ni. ọmọ tí ó lànà. ọmọ tí. ìyá rẹ ni máa lọ báwọn. máa lọ. ọlọ́mọ tó ń fojú kan ọmọ tó ń fi kú. kódà ń tẹ̀lé kìámà ó ò ní fojú kan tó fi wọ̀ náà. ló bá lọ. ó bá lọ. gbà tó wá lọ. tó lọ. kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn. bó lọ wí. وعمل صالحا ثم اهتدى. tẹ́ bá máa rán yẹn ń sẹ́ tó bá yára ni ẹ máa rán àwọn yín wọ́n tutù díẹ̀ ló jẹ́ máa wọ̀dọ̀ wọn lẹ́ẹ̀mẹ́wàá bá wọn. bó lọ wí jèrè. وعمل صالحا ثم ló bá lọ wọlé àdúrà ó lọ wọlé àdúrà lórí òkè ó wá lo ogún ọdún àti kankan tó fi bẹ lọ́hùn ó wá ní wọn lọ́hùn gbà mí lẹ́rú ọlọ́run ní ìdán lọ́bẹ̀ yá rẹ̀ ìyá ni ọlọ́bẹ̀ sẹ́ni pé ẹ ti tẹ́ ìyàtọ̀ tẹ̀mọ́lẹ̀ tó lọ́ọ́ fẹ́ lọ sí ìtìkáfù tọ́lọ́run lọ Mákà ó dá padà fún ọ torí kí ni ọ ti sẹ ẹni tó wà ọ wá sáyé lẹ́yìn ìgbà tọ́lọ́run dá wa tó gbòbí wa ló tún adá ọyẹ wọn la mú àní ẹ̀pà àní ẹ̀kọ́gbẹ̀ wa wọ́n lọ lẹ́sìn ọ sì rí ìbínú òbí rẹ̀ ọlọ́wọ́ bínú sí ọ. bínú sí ọ báwọn. ẹ̀yin ọmọ gẹ́tì wọn ò jèrè ẹ̀ lè báyà yín ru ẹ̀kọ́ sínú ilé ọkùnrin ló wà tẹ́ ẹ pèrún o tún wá dé wá sọ fún ìyá rẹ pé mọ́mọ́ yìí kò kún náà ọwọ́ lẹ́ fi lọ́jọ́ ọmọ làlátà. وإني لغفار لمن تاب. gbogbo yín tani bá bàbá rẹ lóko mọ́. ta lóko mọ́ nù. ẹ fẹ́ lóko tẹ́ ẹ̀rọ kẹ́yìn. bẹ́ẹ̀ni. máa sọ̀dọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ni. bí yàrá jẹ́ ọ padà sóko. ọ padà sóko. ẹ lè ràn bí yín lẹ́rù. ìwé wo lẹ́ ń kà ojú tìwé Nàìjíríà. bẹ́ẹ̀ni. gbogbo olówó ń dọ́mọ lóko wò nísìnyí wọn ò ríṣẹ́. wọn ò ríṣẹ́ mọ́. ìjọba ti ń jẹ̀yàn lówó. ìwé wo lẹ́yìn ká tẹ́ ń fi wé hard. gbàtí ìwé wúlò ti kó Nàìjíríà. bẹ́ẹ̀ni. ẹni bá kú ní ìṣèlú lè níláàrí wọn ti rí ti ń rò mọ́ wọn yunifásitì ní bọ́lá ẹ̀ lọ pọ́lì gan ṣe rówó san ni ìwé àwọn ilẹ̀ ń kà wọ́n bá sìn lówó ọlọ́ kàwé mọ́jọ́ náà jama ọlọ́ọ̀ni padà ló bá lọ́dọ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ ní sẹ́ẹ̀ ń ní yọnu sí ọ. ẹ mọ tó ṣe ìgbà tó wọn tù bàbá yìí ló bá mú ọwọ́ ló bá gé ọwọ́ tó fi gbáyẹ̀ lójú ìwọ ọmọ tó dúró de bàbá rẹ kẹ fọ́ kàn mí wò ẹ fọ́ kàn mí a tẹ̀ sí i lójú bàbá rẹ ní báwí ẹ dá mi mà má kàn sí ọmọ ṣe lè dìṣẹ́ sí bàbá rẹ
orí ibú of the highest order. Bàbá rẹ̀. Bàbá rẹ̀. Bàbá fa. N wojú dáàdì mi rí. Báyìí kájọ dúró báyìí. وإني لغفار لمن تاب. A sì ti yàn lójú ayé wọn. Mo gun mọ́tò lójú ayé wọn. Gbogbo nǹkan mo kọ́ lékè lójú wọn. Wa amana. Àwa ẹsẹ̀ pé bàbá rẹ̀ kú, àwa ẹsẹ̀ àbí kú. Wọ́n pe alọ́mọ òrukàn. Àti tó bàbá kí wọ́n tó lọ. Wọ́n torí ìṣe kéré tó ń jọ náà. وعمل صالحا ثم اهتدى. Ló bá ní kí wọ́n dání kí wọ́n sùn láàyè. Àwọn adáná wọn dunu náà báyìí. Wọ́n ní ìyá mi sọ́ni tí ìfojú ara mi rí kí lè bá rí yọnu rẹ̀. Ọlọ́ọ̀ni àtẹ́gùn gbé lọ gbé sétí ìyá rẹ̀ báwọn. Gbé sétí ìyá rẹ̀ báwọn. Ìyá rẹ̀ wá gbọ́ tí ń kérora. Tí ń kérora. Ó ní bó lọ wà ó lọ wà nù náà báyìí. Ó wà nù náà báyìí. Kọ́ tó nà láyé àjò tàbí kìámà lọ. Ó yá àjò tàbí kìámà lọ. Ọlọ́run ni ó ṣe báwọn. Ni ó ṣe báwọn. Mo ti forí di ọ̀nà. Mo ti forí di ọ̀nà. Allahu akbar. Ẹ dákẹ́ ẹ mọ tọ́lọ̀ wọn a fi compensate ìyá rẹ̀ náà. Ojú tó fọ́n. Ọlọ́run láti àpọ̀ forí jẹ. Mo dá ojú rẹ̀ padà. Allahu akbar. Èyí tó kan Ọlọ́run dá padà. Ó dá padà. Ọmọ náà tó gé ọwọ́ rẹ̀ Ọlọ́run á dá ọwọ́ rẹ̀ padà. Ọlọ́run dá ọwọ́ rẹ̀ padà. Èrè tútù bá nù. Bí ìkànnì bá bàjẹ́ lọ túbá ọ̀sẹ̀ yẹn ni. Mo ń travel njẹ́ òní mo lọ sí ọdẹ òmu. Dírẹ́fà mi tó sì wà mí jọ náà ó le díẹ̀. Labade kọ̀ǹtà àjàbẹ́ àbí. Afẹ́dé kọ̀ǹtà àjàbẹ́. Ìlà odò. Bó ṣe wọ omi nu jùá. Ọlọ́kadà sì gbé obìnrin kan. Omi bá rọ́ sí i la mo ní dúró mi ọdẹ. Bá ní dúró. O ní kí wọ́n sọ̀rọ̀ bàbá mo ní màmá ẹ wá tọ́ ọ bá kú. Owó tó dá lóko òwò. Wọ́n á kó fún un. Ó lẹ́ẹ̀kúnlẹ̀ láyọ̀. Mo tó kọ́ sọ tẹ́lẹ̀ níbi ẹ̀ní kúnlẹ̀. Àmọ́ kò sọ yín jáde. Sọ jáde. Ìgbà mo sẹ́tù rẹ̀ ó kàn yí padà ní o bá ṣépè mọ́. Èèyàn lọ́kadà tá a bá ti sálámà nísìn ẹ máa fà àwọn èèyàn ṣubú. Ibi ìkọ́ ti ṣubú tó rọ́ọ̀lọ́hùn ní dáràn bò àlọ́run máa lọ bí tó sọ ti sẹ́ńbì kan náà bí tí wọ́n ti ní gbé ọlọ́ọ̀tì làmọ́lẹ̀. Ẹlẹ́wà wá sí ẹ̀ ń fa obìnrin láyà. Ẹ̀yin ní ẹ̀ka yà kó ńlẹ̀. Wa inni lagafaru liman taba. Mo ti fojú sun ẹ́. Wọ́n tó márùn-ún tẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Àmọ́ dátì máa mú ọ ní fún ẹ la. Kì í sú ọ ni. Kí ló dé? Sábì sí ọ ni. A kú òní wá sí ẹ máa fi èéfín dá yẹn láàmú. Ẹlòmíì ní asma. Kò gbọdọ̀ rí tó burú yóò kú ni. Ẹ̀ẹ́gùn ọ̀kadà ń jẹ́ ẹ̀gùn ọ̀kadà. Kí tẹ̀lé ń yá ọ lórí èló ni ẹ̀ ń tà. Àwọn tó ṣubú nínú yín èwo ni ẹ rí gbé dìde. Ó tó náà ní fa. Bí ìbáṣepọ̀ ju Nàìjíríà dàrú wọ́n ṣe fọ̀kadà sakọ. Sẹ́gbẹ̀rẹ̀ ní nkùnyìn lọ́mọ 62. Síbẹ̀ ó wá dé fìlà òjò mọ́pàmú ọ̀gá kí n fàárí rẹ̀. Àtọ̀dọ́ nígbà tí páyé Nàìjíríà burú ọmọ 15 ṣe lè máa sọ̀kadà. Ó kú lẹ́nu ọsẹ kò kọ́sẹ́ yọrí ọwọ́ aṣọ ọ̀kadà díṣẹ́ iṣẹ́ tí ò lọ́la. Ilẹ̀ á fi ń fo obìnrin láyà ẹ̀ ń gbé yẹn ṣubú. Gbogbo ọ̀tẹ̀ ẹ̀jọ̀ parí skul náà wálé ọdún yìí náà tún mú ọ láṣọ àlòkù. Ọ̀bẹ náà bọ́ ṣe sún wájú. Ìyẹn sì máa fi ọ̀kadà ń yálè ó tún wá káwọlé sí ti. Ó wá fi glove sọ́wọ́. La ilaha illallah. Jẹ̀mọ́ ẹ̀ dá mi lóhùn. Kílódé ẹ̀ dáhùn. Anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Ó ní innal abda. Idha i'tarafa bi dhanbihi thumma taba ila Allahi taba Allahu alayhi. Gbogbo ẹrú tó bá ti mọ̀ kó ń ṣẹ̀. Tó jẹ́wọ́ rẹ̀ kí mo ṣẹ̀. Bàbá. Kódà tó bá búyàn lẹ́yìn tó bá rí pé tó ṣe kò jẹ̀bi mo ti bú ọ lánàá fa
sọ bí àwàdà torókùn ó padà mú ọ níbì kan okùn tí ó mọ ní pé tó ọ̀sẹ̀ wọ́n tìràn rẹ̀ mọ́ wọ́n sì dẹ́ wọn. bàbá ètìrọ́ọ̀f ni wọ́n ń pè é kéèyàn tún náà sírí ara ẹ̀ kọ́nà òun tó mú. ta ló mọ́ tán lẹ́yìn ọ̀nà. jàmáà ànábì tún sọ mí. ata ìmìnà dàmbì kàmánlá dàmbàlà ẹ tó bá ilé túbá pé níbi ẹ̀ṣẹ̀ pé ń ṣẹ̀ mọ́ ó dàbí ẹni tí ò ṣẹ̀ náà rí ni. ẹ lọ túwọ́ lálẹ́ yìí. ìwọ kápẹ́ńtà sọ fẹ́ túwọ́ ní náà iye igi tó sílé lọ dá padà pé wàhálà igi 50 dẹ̀ ká ló wà báyìí mọ́ mo kàn pé ní 80 ni 30 ń bẹ lọ́rùn mi mo ní ìgbà àmọ́ tó rà ti sanwó àmọ́ sọ́pọ̀ ká kọ́kọ́ túbá àtiwọ́ ìwọ bricklayer tẹ mú sìmẹ́ntì tẹ wá àpò lẹ́rọ yẹ̀pẹ̀ sí àwa ń kà àṣà yẹ̀pẹ̀ là ń kà. ọ̀tọ̀ lówó igi tẹ́ ẹ gbà sọmídọ́rọ́ rẹ fi kanlé ìyẹn wá sùn lálẹ́ ojú àkàtì kékeré tó mọ́ síbi wọ́n ń ju ẹ dákun ìyẹn wá sùn lórí àga wọ́n ní làgá fi ra nbà gbẹ́sẹ̀ lè kò sí tó kàn alẹ́ kan dáadáa gbogbo àwọn fóòmù wèrè tó nílò tẹ́ lọ sà lórí àtàn wọ́n wá fi ti yíbò tó dá kọ́fà rẹ̀ bẹ́ẹ̀ bá jẹ̀dí má ga ìsàlẹ̀ lọ́ọ̀tì bára rẹ̀ àtẹ̀yìn mẹkáníìkì ẹ lọ túbà ẹ̀yin panel beater kì í ṣe panel fitter panel beater ẹ gbẹ̀ngbò ó ní fọganáísà ẹ fọganáísà ọ̀gbá fọlùkà ìbò wò lẹ́yìn gbọ́ ẹ̀yin tẹ kàwé ńgbà táyé dúdú ìbò dọ́kọ̀dọ́kọ̀ àṣepé àzè like seriously sure. ẹ̀yin ẹni wọn kọ mẹ́sẹ̀gì sí i ọ sì fọ́ bojú irọ́ ni àṣàkẹ́kọ̀ọ́ mọ̀wé kò lè kọ́ before ní yàrá kan b àti 4 kọ́ ní wọ́ọ̀dù kárì kọ́. kò má kọ. kọ́ alifábẹ́ẹ̀tì kọ̀ọ̀kan irọ́ ni sáwọn yóò ti ráàyè kàwé wọ́n múra ju rẹ́kítọ̀ lọ tí a bá ń lọ sukúlù ẹ̀dùnkọ́ kì í àmọ̀ ní ẹ̀ ń lọ ni yóò kun jàǹbá kí ọkùnrin náà wọ bàtà bí ẹni tó fẹ́ lọ wọ́ mi ìwé lẹ̀ wá ń kà ó abẹ́ ń sasẹ́wó ẹ̀ ń lọ display oge yín ni ọmọléèwé tó lọ ra TV 100 kini inches ó la àgànnájà bó lọ ti rówó èèyàn lẹ́ ń pa tọ́ra àmọ́ bí ẹ ti bí ọ ń rówó ṣe sílíǹdò ní ìwọ tó ń rẹ́ǹtì ilé tó ń wá ń fọ́ ní ìyẹn lọ́fà irọ́ ni nsọ́bi tí ẹ ti bí ọ ọ̀ìdè lọ́ ń sùn má ṣe wù mí ọ̀rọ̀ bọ̀ wí ni. wa amila salihan thumma tada. bó lọ wí ẹ máa wí ẹ. wa amila salihan thumma tada. ó dáa ẹ jẹ́ ìbẹ̀rẹ̀ ọkùnrin ẹni kí mo fẹ́ béèrè. ọmọdé ṣe máa wọlé ìwé tí ò ní bóde tí ò ní lọlé tí ò fi parí skul. ẹ mọ̀ túmọ̀ rẹ̀ ìlú títí ń kàwé dùn túlé tó ti jáde lọ́nu. muso lẹ́yìn kọlọ máa sa ìgbín mi ní jẹ́ wá sí ya àwọn aláǹsọ̀dodo ọ̀rọ̀ mo múra àti sàdúrà kẹ́kàn sí kí n máa lọ. wa amila salihan thumma tada. bàbá tẹ́ bá ń gbọ́ sheikh najimudin yasin. bẹ́ẹ̀ni. ẹ ti gbọ́ yé kíkílẹ̀ pé hukuma ìtumọ̀ ẹni gọ́ọ̀mẹ̀ntì ìjọba àwọn lè rí àwọn ní tí a ti ń báyé bọ̀ tipẹ́ ẹ gbọ́ rí nájímù ni mo bá lọ Yasin ẹ gbọ́ yìí náà rí ẹ gbọ́ rí a ti rántí mo lọ yòókù mi sẹ́rí ìgbà mi ń kọ́ fún ọ. ẹ lọ mi. ẹ mo lọ mi tó tó bá gba ní sèwọ̀n ní dákẹ́ mọ́ gbogbo ètò ọmọ ẹ̀jẹ̀ dénú. ọ̀rọ̀ lórí ẹ̀ṣẹ̀ ní ń sọ. lórí ẹ̀ṣẹ̀.
ó wá ní ọmọ kan bẹ bàbá ńlá ẹlẹ́sìn ayé ni. bẹ́ẹ̀ni. ó wá níyà. ó níyà. ó wá lọ ra ìwé funfun fún ìyá rẹ̀. ó rà fún un. tó bá ti wá ṣẹ̀. tó ṣẹ̀. yóò wá kọ́ yóò fún yẹ. yóò fún ìyá. yẹ máa kà á ò kẹ́lẹ́ mọ iye iná tó wọ̀. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ló kọ. ló kọ. ẹ̀ṣẹ̀ tó wá ṣẹ̀ kẹ́yìn tí ò fi sẹ̀mí mọ́. tí ò fi sẹ̀mí. ẹ gbọ́ nísìn. náà. lẹ́nìkan bá ní bùkátà nínú obìn. nínú obìn. ọmọ mẹ́rin ló bí wọn wá róúnjẹ jẹ. wọn róúnjẹ jẹ. inú wa rún wọn. inú rún wọn. ẹjọ bí yẹn bá ní sòrò síbi ilé lówó lè yàn lọ. bẹ́ẹ̀ni. ẹ̀yin obìnrin yẹn kú àmúmára. ẹ kú àmúmára. n tẹ fojú ní tẹ̀lé wílé. bẹ́ẹ̀ni kò ní délé rò. bó ni ó ṣe rò. bó ni ó rò. sọ́dọ̀ èyí tó bá rò ọwọ́ tẹnu. bẹ́ẹ̀ni. èyí tí ò bá rò sínkúnnù. ó ti lọ mi. ló bá wọlé báyìí ojú ọkùnrin bá ràn kó. ó ràn kó. ó ní ẹ dákun. ẹ dákun. káì ọ ti ń sọ̀rọ̀ jù kó wọn bá sọ̀rọ̀ púpọ̀ láyé. sọgbọ́ kó bírèkì ẹnu rẹ. sọgbọ́ wọ́tọ̀ lọ́tọ̀ bá wọn. tọwọ́ wáìtì. ó yẹ ẹ lọ dí pẹ̀lú ẹ. ó tún wá ń wẹ̀yìn. wọ́n ní bá wíkẹ̀ kí ló tàn sọ̀rọ̀ púpọ̀. ọmọ ẹni ó jòkó tì mí àwọn àgbáyé nù. bẹ́ẹ̀ni. ẹ máa fọlọ́ ẹni tó bá ga tọrọ àṣeré débi àkọlẹ̀ làbí débẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n bá ti mú tí dún lé bàbá rẹ̀. bẹ́ẹ̀ni. náà. ثم اهتدى وعمل صالحا. kì í ṣe bí ìwọ sọfíì ló kápá rẹ̀. ثم اهتدى. ó yẹ ẹ máa tí lọ. ó kú olójú agbo ilé ló lọ tààràrà. ẹ ń wò mí báyìí gbóhùn nǹkan lójú mi rí bá. bẹ́ẹ̀ni. bí wọ́n ṣe dorí kodò yìí bọ́ọ̀ ṣe nǹkan mọ̀ bá ń bọ̀ fà ya ń bọ̀ ná jẹ́mọ́ ẹ̀ ní náà ló bá fẹ́ tàkà kọ́ obìnrin bá yarí fún. ó yarí fún. wọn bá fà á. ń bá fà á. kí ló dé wọn tí wọn náà tiẹ̀ jarun pápá straight. àbí. ṣé tó o bá lọ nu ọ̀ tiẹ̀ jarun pápá tiẹ̀ dalẹ̀ rú bí kò bù jẹ ọ̀bù yẹn jẹ. bẹ́ẹ̀ni. ọwọ́ jáde ní réèpù mi ẹni tá a rí kí eyín ó hàn lára rẹ̀ déédéé ni owó tó lòun fún ọ ni òfun ọ ló jẹ́ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. bàbá ìpín tí ń kọ́ obìnrin wa ń kọrin fọkùnrin dámi lóhùn. alá ayyuhan nasi liyawmi rahilihi. bọ́kùnrin ṣe sí tẹrẹ báyìí. bó sí tán. ó ní mo pè é. alá ayyuhan nasi. mo pè ó tó ti gbàgbé. liyawmi rahilihi. ọ̀gbọ̀gbọ̀ ìjọ tó travel tó ní wálé mọ́. ọ̀ fipá sí àbí ọ̀ kú láyé ìjọ kan. arọ́kà. ó ní mo rí ẹ. anil mautil mufarriqilahiya. ó sì gbàgbé ikú. ó gbàgbé ikú. ó fi kú sí é. ikú tí ó fan tó dùn tí ó fan ká. ilé rẹ tó fan ìwọ̀n bá kú ó fan ká. ó gbọ́ àga lọ bòmí bẹ́ẹ̀ ni ó lọ bòmí. lọ lọ́tọ̀ọ̀tọ̀. gbogbo ntọ́ tòótọ́ kan náà tó bá ti kú wọ́n pin. ilé rẹ ó dahoro. alamutatabir. gbogbo ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹ̀ àníríra wa mọ́. bil'inina ilal bilad. ọlọ́tẹ̀ ti kàgbákonu sàárẹ̀ ọ̀fìn kọ́gbẹ́. wa tarikihimu dunya jami'an kama hiya. ọ̀rípáyé ti pa wọ́n tì. àwọn tá a gbé lọ náírà òun lẹ́lẹ́ wá lọ mọ́. wọ́n pa wọ́n tì kàn yín ni. ولم يخرجوا إلا بقطن وخرقة. wọn mú nǹkan kúrò láyé aṣọ tí wọn fi sí ẹ àtọkùn tí wọn fi dìé ní ẹmú lọ. وما أمروا. gbogbo olè tí ẹ kójọ tí dúkìá kúnú ẹ. من منزل غل خاليا. wọ́n ti kú tán ilé dahoro. وأنت غدا. wọ́n ní wọ́n tọ́ wọn fi pápá mi lò pọ̀ غدا tó bá di ọ̀la. أو بعده abọ́túnla. في جوارهم. wọ́n sì wọ́n náà sẹ́gbẹ̀ẹ́ wọn ni. وحيدا فريدا في المقابر ساويا.
ń sá fún ẹ èmi lọ fẹ́ fipá bá lò pọ̀ wọ́n nìkan lọ́ọ́ da sunu sáré njọ́ tí ò ní sí ọlá mọ́ ọkùnrin kankan wọn ni wọ́n ní gbọ́dọ̀ yìí rí wahidan àwa nìkan là á lọ. faridan filima. ẹ yà tálíkà lọ́wọ́ ẹ fún ní condition n ò ní ìyá ọ ṣùgbọ́n lọ mú ìyàwó rẹ wá kí n kún. bẹ́ẹ̀ni ó ti expensive jù. bẹ́ẹ̀ni òun ìyá ọ lówó àmọ́ lọ mú dùnú rẹ wá kí n bá lò pọ̀. bẹ́ẹ̀ni àbí àfisèdúró àbákọ́bí rẹ ti ń ka pólì lọ tó pọ́n bí ọ̀lẹ̀lẹ̀ pé tẹ́yọ̀ bá tẹ̀ bímọ tó fáìn olùsí àmọ́ bímọ tó fáìn lọ́wọ́ ọmọ rẹ tó bá sanwó skul wá kí n fi kì í. ló bá sọ obìnrin yẹn lẹ̀ ló bá fún lówó tó fi ra oúnjẹ obìnrin wa lọ ra oúnjẹ tààrà àmọ́ wá bí obìnrin ní kinní kan ó ní dákun tó bá déwájú Ọlọ́run wọn kò forí ẹ̀ṣẹ̀ méjì mi ìtúbà nù. sọ onísìn obìnrin bá gbóúnjẹ kalẹ̀ ó ní ká tó jẹun ẹja tọrọ fẹ́ni tó fún wa lóúnjẹ mọ́jẹ̀mú tẹ fẹ́ẹ̀lì nù èyí ń ṣe túwó ráìsì ọ̀rọ̀ wúra ráìsì tùmí yẹn ló bù ọ kọ́ tó gbèsè ní sọ tọrọ fún ọ. tó bá rí bẹ́ẹ̀ bọ́ bá jẹ yóò hùn ọ. ọ̀ ń ṣépè léèyàn ọ̀ sì ń jẹ sẹ̀mó rẹ̀ ọ̀dùpọ̀tọ̀ Ọlọ́run ni ọ́. obìnrin ni ẹ wá ìyẹn ọmọ ẹkún ló ń bá kó omi tó ń dé àmọ́ nísìnyí ó ti dẹ̀rín ẹ má jà jẹ ńlá sẹ́ ẹja tọrọ fẹ́ni tó fún wa ẹ̀yin tẹ̀ wá bí sẹ́ ń tọrọ fẹ́ni tó fún yín sẹ́ ń tọrọ fún ẹnìkan bẹ lójú aago yìí lálẹ́ ọmọ kí n máa ń laagun fáànù kékeré tó máa ń gbé sí yẹn nípa kọ́ ó wá lọ rà á mo wá ní a mo lọ ti rówó ó nínú tẹ́ fún mi náà ni mo fi rà á ọlọ́run ló fún ọ léyìí tó pọ̀ ṣùgbọ́n ọ̀rá tiẹ̀ má pò ní ọlọ́run dájọ́ fi ra aṣọ ọdún. aláìmoore ni ọ. kọ́ tó lè jẹ́ǹjẹ́ èèyàn ṣàdúrà fẹ́ni tó fún ọ. na ọmọ rẹ bá tẹ́wọ́ wọ́n ní wọ́n lọ ẹ tó fún wa lóúnjẹ abẹ́ọ́ gbogbo tó bá ṣe mójúkò ń bẹ̀. ọmọ òwe jù bá ń lọ Allahu Akbar. ó jíjọ́ kẹ̀tì yóò lọ ibi tó kọ ẹsẹ̀ rẹ̀ sí ó kàn bá tó ti ó wà blank kò rí kankan bẹ̀ mọ́ tó kọ́ lẹ́lẹ̀ ẹsẹ̀ kan parẹ́ fúnra rẹ̀ ni. bá yàrá bá ní àmọ́rí ń tọ́kọ́ kalẹ̀ mọ́ kí ló á ṣe ó ní mo fẹ́ dá ẹsẹ̀ kẹsẹ̀ mo wá gbọ́n tó jù mí lọ mo wá forí jì Ọlọ́run wá pa ẹsẹ̀ mi rẹ́ ló bá forí kẹ lọ́lọ́lọ́ bọ́ọ̀ ṣe pa ẹsẹ̀ yìí rẹ́ mo fẹ́ sẹ̀mí mọ́ máa mú ẹ̀mí lọ nísìnyí orí ìforíkẹlẹ̀ ló kù sí. wàlá mu yá kharujú ilà biqatni wa khirqatin. tó bá gbọ́ lálẹ́ ni ọ̀sẹ̀ o kí mo ní ẹsẹ̀ ẹ lọ túbà. wọ́n mú yàn sí ọdún bóyá bíi 1 million lọ́wọ́ ọtí yín obìnrin kan jẹ́ rí kan bó níbi 200,000 kí ló dé àmọ́ ní kò fi ṣe tó dáa ni wọ́n ní ọ̀dà níyẹn pé gbogbo aburú tí mo ṣe kọlọ́ba mójú kú àtiwọ́tò ọ̀yàn ọkùnrin jẹ́ rí dọ́tọ̀ sí freedom ẹ̀gẹ́ ìkó rẹ ló lọ wà á jẹ́ fi ṣe bọ́ ó tún fà kúkọ ìyá rẹ ti fún ọ adìẹ ti rìn bí èèyàn àwọn adébí tí wọ́n ti jó pati ẹni tó kó náà ogun tí wọ́n ń ṣe nọ́mbà 10 ló wà wọ́n ní òmò ara mu àmọ́ ọmọ wọ́wọ́ rẹ gbà ìwọ́tọ̀ ọlọ́run lè fi ọlọ́kadà àmọ́ sanwó skul rẹ̀ handout òun náà ní òpin kò dúró sáìsì ẹ̀ kí ló ń wá lọ́dọ̀ ọmọ tó jù ọ́ ètò wa kásá kẹ́mọ́ tìwé bọ̀ bàrà dé ìwé tó ọmọ ká èyí yóò wá fi àbí yóò bá tiẹ̀ jẹ́ kó ṣe ọjọ́ ìjòkó jẹ́ ọmọ mi ń bẹ lójú agbe irun làmọ́lẹ̀ ni ó dì kò tí ì wọ 1,000 ó sì yá yìí àmọ̀jẹ́ ó sì kúrò wá bá ṣe wà náà kan ọtí ń fojú mú nọ́mbà mú yìí tí ó béèrè owó tó tó kan lé bàbá rẹ̀ mo rà wíjẹ́. wàlá mu yá kharujú ilà biqatni wa khirqatin. baba Usman. wa ma amaru. ọ̀rẹ́ wa nìyẹn. min manzilin dhalla khaliya
ọ̀rọ̀ tuntun bá lẹ́gbọ́n lálẹ́ yìí. ọmọ àmàrò. ẹ lọ túbá. mi máa ń zìlẹ̀ wọlé kọ́líyà. n tó ti dàrú lọ́wọ́ rẹ rí lọ́tọ̀ padà. lọ́tọ̀ n tó ti bàjẹ́ rí lọ́tún ṣe. o. torí ọjọ́ márùn-ún la fi sọ̀rọ̀ tútú báyìí. bẹ́ẹ̀ni. tá a bá débì kan ní ìsìn ọmọ rò pé ṣé kí ní ìsìn tẹ́sẹ̀. Allah. torí àdébẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. àdébẹ̀ o. wà á ń tagọ́ dáhùn. àbí Ọlọ́run. àwọn bá dàwù fíjì wà rí hẹ́m. àbí Ọlọ́run. wàhídàn fàrídàn. èyí tá a ṣẹ̀ tá a mọ̀. èyí tá a mọ̀ lẹ́sẹ̀. ẹ sọ fọlọ́n kó foríjì wá. Ọlọ́run dá kó foríjì wá. ẹ sọ̀rọ̀. Ọlọ́run foríjì wá. ọ sọ̀rọ̀ ń tiẹ̀ o. Ọlọ́run ma kuntu illa mudhniban wa muqassiran. tẹ́wọ̀ rẹ báyìí ọ̀ní Ọlọ́run ọ̀túbá. antal ghafuru. èmi mo sọ èyí tí rọ́ọ̀fù lálẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni mi Ọlọ́run foríjì mi. antal ghafuru. wa qabilu tawbati. àbí Ọlọ́run. gba ìtúbà wa dákun. gbàtúbà wa. ma kuntu illa. bẹ́ẹ̀ bá sí àmì yóò dùn Ọlọ́run o. mudhniban wa muqassiran. gbogbo èèyàn ọ̀dọ́ ẹ̀ túbà o. torí ẹ̀ mọ iye igi tẹ́ ẹ ti wó. ẹ̀ mọ ilẹ̀kùn tẹ́ ẹ ti ṣí. sí lójúbọ̀rọ̀ ìpalẹ̀ fi já. ẹ fẹsẹ̀ wọ́n lẹ́kùn. bẹ́ẹ̀ ẹ sán gbogbo ẹ̀. torí bóbìnrin ṣe fojú kàn ọ́ bí kọ́nà ń pa ọ́ ní wà lọ́kàn rẹ̀. Allah. ma kuntu illa. àmọ́ kò ní sọ̀rọ̀ because àṣírí tí ò ṣe tú ni. tí ò ṣe tú ni. bó ṣe dé mọ́ra láyé rẹ̀ máa bàjẹ́ lọ báwọn. mudhniban wa muqassiran. Ọlọ́run foríjì wá o. antal ghafuru. wa qabilu tawbati. ó dáa ó ti dìjà Ọlọ́run foríjì èmi. Ọlọ́run foríjì mi. antal ghafuru. àmín. wa qabilu tawbati. Ọlọ́run bó o lọ wí. bígi alayna. a ti gbà pa àṣẹ. àmọ́ àmọye ni àṣẹ. àmọye èèyàn tá a ṣẹ̀. Ọlọ́run dákun mójú kú òun bẹ́ẹ̀. sakinatan wa wiqayatan. bó bá ti kẹ́yìn tán tó foríjì kọ́ máa kẹ́ lókù. antal hafizu. bàbá wa tí wọ́n bá alálejò lónìí bí ẹjẹ́ ṣàlejò àjọ ni wáàsí ni. bẹ́ẹ̀ni. wadafi'un nakabati. Sheikh Najimudeen Usman Yasin. antal hafizu. bá a mú orin Yasin wá. tallahi ya Yasin mithluka lam yakun. kárí. fil alamina wa haqqi man nabaka. asọ̀fọ́lọ́hún. Ọlọ́run má jẹ́ parun. tallahi ya Yasin. Ọlọ́run ò ní jẹ́ parun. mithluka lam yakun. bẹ́ẹ̀ bá parun. gbogbo tẹ́ ẹ ṣe ò ní parun. fil alamina. ẹ ti fún mi ní tójú owó lọ kéèyàn wá fíṣítì ní síwáàsì. ó kà mí sí púpọ̀ ni. bá a kéde ọ̀la lómi ò kàn máa gbọ́ kọjá ni. mọ̀rírì sẹ́ bó ń lọ́jọ́ kan mo fẹ́ lọ Zamfara mo wá pẹ́ kí n tó gbéra lọ́fà dédé aago kan àbọ̀ lóru àwọn lọ dúró dèmí nínú igbó àwọn nìkan mo wá ní kílẹ̀ wá ń bí aláàjì wọ́n náà táyì invite mi ò rí mi ń gbòòrò pé ara wa ń lé ọ̀tá àwọn pé ẹni mo pè mọ́ tí ì dé ẹ kàn wá sáwọ́ ju igbó mo níbi tẹ́ ẹ sáwà ilé wọn lọ́lọ́run ní jẹ́ nǹkan sí a àwọn nìkan ìgbẹ́ ni wọ́n tọ̀ tó pàtì ní bólẹ̀ dé bólọ̀ rán mi orí ẹ̀ fọ́. bẹ́ẹ̀ bá dé ibi sáńbọ̀dù ẹ̀ yà ẹ wá tún lọ kọ́ ẹ wà rí lẹ́ka gírin ẹ yí ipò ẹ wà rí gẹ̀rẹ́gẹ̀rẹ́ kẹ́ tẹ bíréèkì èmi ní bá sọ̀rọ̀ lórí fóònù bá ń fa ó ti di ẹ̀mẹ́rin tí mo padà lọ́nà bá níjọ́ ọ̀nà wọn gẹ́gẹ́ ẹ tó pè mí kò ní wá pàdé pé báyìí ní ẹ̀rìn wọn pe ẹ̀yà báyìí ẹ wà kan bíríìjì kan ọ̀tún ní ẹ̀yà sí mo ní dẹ́rẹ́bà tọ́ọ̀nù padà
bọ́lá dé mo ní mo ti fẹ́ wọ́ fà yéé mo lọ́wọ́ àmú mi lọ́fà padà. bẹ́ẹ̀ talẹ́gbẹ́ rẹ̀ àbí bàbá dòní ṣèbí lẹ́yìn wáyé lẹ́wà ẹ̀ mo ti bẹ́ẹ̀ lómi ṣe wá sí lẹ́yìn ọdún kẹta ni kò pé ẹ kú dìde dòní bẹ́ẹ̀ ni ìjọ tó bá ní ìdí mi yóò wá pé ẹ máa mánéjì wọn wá jẹ́ wèrè àbí èmi tí mo rísìkì ẹ̀mí mi wá pẹ̀lú eré burúkú eré ẹnìkan pàdé mi ń jẹrin mo ní ìsinú ọkọ̀ tó dírẹ́fà ó kà tán ni káwọn bá ṣe èèyàn bẹ́ẹ̀ ni njẹ́ àwa lọ tọ́lọ̀ mi àwò mélòó ló pé àpésára rẹ̀ yá àbí mo ti fagilé ẹnìkan tó ní rán mi lóko tí ì ní dé mọ́ bẹ́ẹ̀ nínú tí n bá lè ṣe bó lọ wí jèrè. Tallahi ya Yasin mithluka lam yakun. abẹ́lọ́hún fún yín abẹ́lọ́hún fún yín wọ́n jẹ́ ṣe àgbákò. májẹ̀ Alamina. àwọn tó rà jíjẹ jọ wa bàbá Yasin àti Wahab Dáúd Imam nabaka. Sheikh wa Misbahuddin Yasin Fil alamina. Sheikh Tajuddin bàbá Gbandu Wahab Imam nabaka. ajumu ìdí ọ̀rẹ́ wọlé ike bó lọ wí. Tallahi ya Yasin. olóyè mi tuntun Haji Qasem Mithluka lam yakun. Dansiriki Dansiriki Fil alamina. bàbá gbàgbà Bàbá mọ burúkú ọ̀rẹ́ mi ọ̀rẹ́ bàbá ọlánìpẹ̀kun ẹ ní ṣe òfò. Tallahi ya Yasin. a fẹ́ ṣàdúrà ká máa lọ àmọ́ àmọ́ ṣe kíní kankan tó ṣàdúrà kájọ sàdúrà ìbéèrè méjì kó mọ̀ tó méjì lọ bẹ́ẹ̀ ni kí ló sọ ń tiẹ̀. eléyìí mo wá ní o ọmọ wa ó ní Aziza ló kọ òun àṣìṣà àmọ́ ní lọ́jọ́ bí òun onílọ́jọ́ bí òun fi jẹ̀mọ́ èyí tọrọ òun gbọ́jọ́ bí wá sí bẹ́ẹ̀ ni kò ní dọjọ́ ẹ̀kún fún ọ àmín kí ló tó ọba sàmí àmín ẹ̀kọ́ kan lẹ̀ tún rí òun bẹ́ẹ̀ ni ó wá àbúrò sẹ́rífì kọ́ ẹ̀ òun náà ni mo sẹ́rí pé wọ́n ti sọ̀kalẹ̀ Ọlọ́run tọ́jú ọmọ rẹ̀ Ọlọ́run tọ́jú ọmọ rẹ̀ bó lọ wí jèrè Ya Yasin. owó ọlọ́jọ́ bí ni sẹ́rí owó tá a máa ń gbà láàfin ra petrol. bẹ́ẹ̀ ni wọ́n ní commissioner for health wọ́n dáhùn sanwó petrol tẹ́lẹ̀ 20,000. Ọlọ́run tí ó bàjẹ́ fún àmín Imam commissioner for health ọmọ Ọ̀fà ni ọmọ Ọ̀fà ni wọ́n ọmọlé dundun bẹ́ẹ̀ ni bó lọ wí jèrè Tallahi ya Yasin. ń wà láìfù báwọn olówó petrol ti alẹ́ yìí talẹ́ yìí òun fún wa ní 20,000 naira 20,000 naira wọ́n náà wà lórí atẹ́gùn. òun bẹ́ẹ̀ ni mo jẹ́rìí bó lọ wí. Mithluka lam yakun. alájà Amina Al-Imam Fil alamina. ọlọ́mọdé wọn parẹ́. Wahab Imam nabaka. bàbá Yasin bàbá Yasin